nínú àwọn ọ̀rọ̀ burúkú tó tún gbé káàkiri ó ní wípé àwọn ọ̀tá alé wọ́n ń sọ, àwọn ọ̀tá àta wọ́n ń sọ, kódà lélẹ́yìí èyí tí ó pèrè ní Jamiu yẹn, Jamiu Adegunwa yẹn, wọn àti àwọn Keferi, àwọn ọlẹ́bọ, wọ́n jọ parapọ̀, wọ́n fẹnu kò lórí wípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ Aisha lọ́mọ kékeré, ó fẹ́ Aisha lọ́mọ kékeré, pé Ànábì wàá fọmọ kékeré ó dáa kéèyàn mọ fọmọ kékeré, la ilaha illallah Muhammad rasul. Mọ tí pírọ́bẹ̀mù tó wà ń bẹ, ẹni tó bá tako walaw hadithan wahidan aw ayatan wahida, kódà kó jẹ́ hadith ẹ̀yọ kan, alhadithu thabitu sahih, hadith tó lálàáfíà tí ìtumọ̀ rẹ̀ lọ straight, tí ó sì kankan tó mú wa, tí ò ní di tàwílù kankan, ẹni tó bá tako àbótakò àyà tó yẹ pé àyà ẹ̀ qat'iyya ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, dàlálà rẹ̀ náà tó wá jẹ́ qat'iyya, ó wá lọ tako, yóò di kèfèrí straight ni. Àwọn Keferi, àwọn Solomon, àwọn Jamiu, àwọn gbogbo àwọn ẹni tó ń dá wàhálà lẹ̀ yìí, ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ mùsùlùmí, ẹ ká kó ṣọ́ra, ẹ ká kó ṣọ́ra. Àfẹ́ ọmọ kékeré, àfẹ́ ọmọ kékeré, ní nǹkan tí ó gbé aláwọ̀ gẹ́gẹ́ ló ṣe lófin fún rẹ̀, nǹkan tí Ànábì ṣe ẹ̀dẹ̀ ń fẹ́nu àgàn, ẹ̀dẹ̀ ń fi kàn. Hadithun muttafaqun alayhi, hadith tó yẹ pé Imam Bukhari gbà wá, Imam Muslim gbà wá, Imam Abu Dawud gbà wá, àtà Imam Nasa'i gan gbà wá, hadithun sahih, hadith tó lálàáfíà tí ó sí kankan tó mú. Èèmọ̀ tó tún wá ń bẹ̀rẹ̀ o, màá ṣàlàyé hadith yẹn o, èyí tí màá wá sọ parí ẹ̀ wallahi yóò sọ kẹ́ everybody. Mo ń sọ fún yín pé àwọn ẹni ò gba Quran gbọ́, ẹ̀yin ṣe iyèméjì sí, wọn ò gba Quran gbọ́ sẹ́ẹ̀, gbogbo tó ń fa yóò wà ní Quran fa. Zawaju sagira, ká fi ọmọ kékeré, ìka tó tọ́nú ẹ̀sìn wa nínú, tóbi ẹ̀ bá ti fara mọ́ kí ni problem. Màá ṣe àlàyé Aisha gangan fúnra rẹ̀ tánàbí ìfẹ́, òun gangan ni sahibatu shad, òun gangan ló gba ọ̀rọ̀ yìí wá fúnra rẹ̀, ẹni tó ní ọ̀rọ̀ náà ló sọ̀rọ̀ fúnra rẹ̀. Ó wà ní Bukhari, ó wà ní Muslim o, ó wà ní Nasa'i, ó wà ní Abi Dawud, ó wà ní bòmí o. Aisha gangan làmẹ́lẹ̀ fúnra rẹ̀, ó ní tazawwajani nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam, ó ní Ànábì ìfẹ́ mi. Ta ní sọ̀rọ̀ ìjàmá? Aisha. Ó ní tazawwajani nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam, ó ní Ànábì ìfẹ́ mi wa ana bintu 6 sinin, nígbà tí mo wà lọ́mọ ọdún 6. Aisha gẹ́gẹ́ fúnra ẹ̀, kìí ṣe pé sáàbí kan ló gbà wá, kìí ṣe pé ẹnìkan ló sọ̀tàn yẹn, kìí ṣe pé ẹnìkan ló sọ anything. Ta ló ń sọ̀rọ̀ fúnra ẹ̀? Aisha. Òun gẹ́gẹ́ ni sahibatul haditha, òun gẹ́gẹ́ lẹ́ni tó ní ọ̀rọ̀, òun ni sahibatul amr, òun ni sahibatul shahad. Aisha gẹ́gẹ́ ló lọ́rọ̀ fúnra ẹ̀. Ó ní tazawwajani nabiyyu sallallahu alaihi wasallam wa ana bintu sinin, wa ana bintu 6 sinin. Ó ní Ànábì ìfẹ́ ìmí Aisha, ó wà lọ́mọ ọdún mélòó? Ọmọ ọdún 6. Ó ní wa bana bi wa ana bintu 9 sinin. Ànábì padà wá wọlé tì mí gẹ́gẹ́ bí ọkùnrin tí máa ń wọlé tì obìnrin, wa ana bintu 9 sinin, nígbà tí mo pọ̀ ọmọ ọdún 9. Ọdún mélòó ló wà ní dábàá láàrin méjèèjì? Ọdún 3. Ó ṣe ákídù rẹ̀ tá à ń pè ní oyìgì. Ó lọ kọ̀tọ́ bá bàbá rẹ̀, ó bá bàbá rẹ̀ sọ̀rọ̀ pé òun fẹ́ fẹ́ Aisha lọ́mọ ọdún mélòó? Ọmọ ọdún 6. Ó ní wa bana bi wa ana bintu 9 sinin. Ànábì dẹ̀ padà wọlé tì mí gẹ́gẹ́ bí lọ́kọláya lọ́mọ ọdún mélòó? Ọmọ ọdún 9. Hadith yìí kò sí nǹkan tó mú rárá, kò sí anything tó mú, kò lè síbi tẹ́ fẹ́ yí sí. Èyí lásán báyìí ẹ̀dí kèfèrí ni, kò sí ọgbọ́n tẹ́lẹ̀ dá. Ẹ wá ń fi ìròrí àwọn ti sẹ́yìn, ó fẹ́ ọmọ kékeré, ẹ̀ ń fi ń wo òfin tí Allah subhanahu wa ta'ala. Ṣé ẹ̀yin antum a'lamu amillah?
ṣé Allah ni ó ṣòfin ni àbẹ́yìn? ṣé Allah tó dá Aisha tó dé mi tó dá wọ ló ní òfin ni àbáwa? kí ló kàn yín bẹ́ẹ̀? ànábì fọmọ yìí kéré ànábì náà ànábì yín tẹ̀ ń tẹ̀lé ó fi ọmọ yìí kéré la ilaha illallah Muhammadur rasulullah. ẹ̀dẹ̀ ń fi ẹ̀sùn àbùkù àléébù ẹ fi ń kan hadith ànábì, ẹ fi ń kan ànábì, ẹ fi ń kan Aisha, ẹ ń fi kan Allah gẹ́gẹ́ tó ṣòfin yẹn. ẹ̀yin mùsùlùmí tẹ́ wà lórí TikTok tẹ́ ń ṣeré déédé yẹn wàláhì àánú ń ṣe mí. èmi ò kí ń tàn yẹn omi ìmọ̀ yẹn tà ó mo ṣe wáyé mò ń lọ jẹ́jẹ́ tèmi ni. àánú yìí ṣe mí láwọn tẹ́ lọ tòtì lórí àwọn Jamiu Adegunwa, àwọn Solomon, àwọn ms abikilẹ̀ ń pè bọ̀ bàbá kan báyìí tẹ́ tòtì yẹn tẹ́ ń ṣe déédé wàláhì àánú yìí ṣe mí. èyí tó bá jẹ́ èmi ò sọ àwọn tó di kèfèrí tẹ́lẹ̀, ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí yẹn àánú yìí ṣe mí, àánú yìí ṣe mí gan o. èèwọ̀ ni a gbọ́dọ̀ tako àyà Quran, èèwọ̀ ni a gbọ́dọ̀ tako hadisi tó clear. ẹ dákun kí ni ṣé eléyìí nídìí ó nídìí ká mọ wá túmọ̀ káàkiri. tazawwajani nabiyyu sallallahu alaihi wasallam wa ana bitu kíni sítìsì ni àdébí ìfẹ́ mi mo wà lọ́mọdún mélòó? 6. wa bana bi wa ana bintu tíṣe ní ó dẹ̀ súnmọ́ mi mo wà lọ́mọdún mélòó? 9. kí ni wàhálà bí eléyìí nìsín? sẹ́yìn lẹ́fẹ́ sòfin fún Allah ni àbálọ́ ní ó sòfin fún yín? afala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir. tó nǹkan ló mọ̀ wá ni. ẹ̀dẹ́ ṣé òfin tẹ́yìn ṣe àti ìròrí yín pé àlefọ́mọ kékeré tóun láàmú ni àbí Allah subhanahu wa ta'ala tó dá gbogbo ilé ayé àti gbogbo tí mẹ́mẹ́ tó sòfin fún rẹ̀? ó ní òfin tó pọ̀ tó ṣe náà. ó kè gbà tó sòfin fáwọn ọkùnrin ìgbà àlefẹ́yàwó 2, 3, 4 nǹkan. ó dẹ̀ sọ fún fáwọn obìnrin wọn bí yín dá ẹ gbọ́dọ̀ fẹ́ ju ìyàwó ọkọ kan lọ. kí lẹ fẹ́ sọ lórí yẹn? ṣé wàá pè lábòsí ni? àbòsí kọ́ òfin Allah ni. ó sọ fún fáwọn ọkùnrin mo lè fẹ́ ìyàwó kan kí n tún wò hàn, kí n tún fẹ́ 2, kí n tún wò hàn, kí n tún fẹ́ 3, kí n tún wò hàrà, kí n tún fẹ́ 4. wọn àbí ìyàwó yẹn dáa kó lóun náà fẹ́ lọ wo tòun náà fẹ́ ọkọ 2, 3 lẹ́ẹ̀kan náà kò tó bẹ́ẹ̀. tó bá pè ní àbòsí àbí tó sọ pé ìdájọ́ Allah yẹn ò dáa yóò dẹ̀ di kèfèrí. dhalika bi annahum karihu ma anzala Allah fa ahbata a'malahum. tẹ́ bá ti kórìíra nǹkan tí Allah sọ kalẹ̀ tó ṣe lófin, Allah ní òun bá gbogbo sẹ́tẹ̀ ṣe jẹ́. èmi ò bá wọn Solomon Jamiu, èmi ò bá wọn sọ̀rọ̀ o. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ lọ ń takú tì wọ́n lórí TikTok kankan yẹn tẹ́jọ́ ń ṣe yamayama ń bẹ̀ ta ló lè yanjú ẹ̀ káfa bọ́ síta ànábì ó fẹ́ yàwó lọ́mọdún ìgbà tó wá fẹ́ ńkọ́? ṣé Allah ò rí ìgbà tó fẹ́ ni? ṣé ànábì ò mẹ̀sìn ni? Aisha gangan sọ nǹkan rẹ̀. Aisha ò sọ̀rọ̀ ipe kí ló dé ànábì ìfẹ́ wọn. bàbá tó bí kò sọ̀rọ̀, kí ló kọ bàbá rẹ̀? Abubakar kò sọ̀rọ̀. màmá rẹ̀ náà Ummu Rumain tó jẹ́ màmá Aisha kò sọ̀rọ̀, òun náà fọwọ́ sí. ẹ dákun kí ni tí ọba tó wà ń sánmà òun náà sọ̀rọ̀, ó sàrà ànábì kò sọ̀rọ̀ síta pé ọgbọ́n ànábì ìṣekúṣe ló ṣe o, kò sọ̀rọ̀, Allah náà fọwọ́ sí. bàbá rẹ̀ ò sọ̀rọ̀, màmá rẹ̀ ò sọ̀rọ̀, ànábì ò sọ̀rọ̀. àwọn tí wọ́n jọ wà nílùú níjọ́ náà lọ́hùn kódà tó fi máwọn kèfèrí táwọn náà mọ̀ sí ìṣẹ̀lẹ̀ yẹn kò sí ẹnìkankan ní wọn tó sọ̀rọ̀ tó takò ànábì lórí iṣẹ́ yẹn, torí pé nǹkan tó jẹ́ nǹkan tó gbajúmọ̀ ní jẹ̀zírọ̀ ní arúgbó jẹ̀zírọ̀ ń gbà náà ní Jaziratul Arab. Jaziratul Arab yẹn ni erékùṣù ilẹ̀ Lárúbáwá tánàbí gbé, torí pé ilẹ̀ yẹn ilẹ̀ ooru ni, ilẹ̀ tí máa ń gbóná ni. àwọn obìnrin wọn tètè máa ń develop. tẹ́ bá rí ọmọ 6 years wọn ẹ rò bí ọmọ 15 years wà ní. bíyà ìlú ẹnìkọ̀ọ̀kan yàtọ̀ síra wọn náà. ó kè ń sin lápèjúwe ẹ wà àwọn ọmọ òyìnbó, ẹ wà àwọn ọmọ títí wá ń bíbà, wọ́n yàtọ̀ àbí wọ́n yàtọ̀? wọ́n yàtọ̀ náà ní bọ́n ṣe ń develop. ẹ mú ọmọ òyìnbó 10 years jáde, kẹ mú ọmọ òyìnbó àwa jáde bíbà. àtà tó kéé tẹ kò tẹ nídìí ilẹ̀ òyìnbó àwọn Ìgbò yẹn ẹ mú ọmọ 10 years wọn jáde lóbìnrin, kẹ mú ọmọ 10 years àwa Yorùbá jáde, ẹ wo yàtọ̀. Ìgbò lásán. bíyà ìlú ilẹ̀ ó yàtọ̀ síra wọn náà. bẹ́ẹ̀ kakú ṣe ń develop ó yàtọ̀ according to bí ẹ ní kálukú agbègbè tẹnikálukú wà. ní ọ̀dọ̀ wa ń bíbá yìí kan ní Nàìjíríà ẹ lè fi ọmọ obìnrin 10 years Ìgbò kẹ́ ẹ fi wí ọmọ obìnrin 10 years àwa Yorùbá náà. òjọ́ra
kò jọra even láàrin àwa Yorùbá yìí gan láàrin àwa Yorùbá yìí tẹ́ ẹ bá rí ọmọ 10 years obìnrin míì àti ọmọ 10 years obìnrin míì kódà èyí tó dàgbà yẹn yóò máa pe àbúrò ẹ̀ láǹtì ó dẹ̀ dàgbà jùlọ kò lè mà torí pé yóò wù láàrin Yorùbá gan fúnra ẹ̀ ẹ mú yẹn dání báyẹn